wọ́n ní ẹkún ló bá ikùn wá egbò àyà ló bá ẹnu mímì wá. ṣe rí àbúrò mi tí mo sọ pé mo fi odidi ọdún 4 rán lọ sílé ìwé nígbà tó di 1983 yẹn ló fò sọ́yẹ̀ ló kú lójijì. aládùúgbò wa kan ilé tí wọ́n wà nísàlẹ̀ torí pẹ̀tẹ́sì làwọn ń gbé ilé tí wọ́n wà ní òdì kejì títì nísàlẹ̀ àwọn ló wá bá mi mo sọ̀kalẹ̀ mo lọ bá wọn pé báyìí báyìí àwọn ló wá fìdí mi jókòó ẹ wá túfọ̀ yẹn ara mi gbóná láti ìsàlẹ̀ dé orí. ọlọ́run sì wàá ṣe mo níyàwó tó ń ṣiṣẹ́ tó nínú owó tásọ́rẹ́ tóun náà ń gbà ó ń fún mi ní owó oúnjẹ ẹ̀ ń fún wa ní owó ìrànlọ́wọ́ ṣùgbọ́n àsìkò ìgbà yẹn ayé dá wọ́n fún wa ní bọ́sìrì nígbà yẹn nílé ìwé ara owó bọ́sìrì tí mo gbà ní 1979 sí 80 mo fi ṣègbéyàwó ní 1980 sọ́gbà tó tún di 81 wọ́n tún fún wa ní bọ́sìrì so owó bọ́sìrì yẹn ó ṣe ìrànlọ́wọ́ díẹ̀ ṣùgbọ́n ìgbà tó di 82 tí àwọn alápàrútù gbàjọba ẹ̀yin náà ti mọ̀ wọ́n mi ní dárúkọ wọn tí wọ́n gbàjọba ló di pé wọ́n fagilé kò sí nǹkan tó ń jẹ́ bọ́sìrì mọ́ so ẹnu ọdún bíi 2 tó kù yẹn ojú mi rí pọ̀npọ̀n yẹn díẹ̀ ṣùgbọ́n ọmọ yẹn mọ̀wé ọmọ yẹn ni wọ́n á fi sí Commonwealth College inú owó oṣù tí n bá ń gbà ni mo ti máa ń san owó school ẹ̀ owó iléèwé ẹ̀ lóṣooṣù fún bẹ́ẹ̀ ni fún principal mo dẹ̀ ṣe fún ọdún 4 ṣùgbọ́n ní àkókò ìgbà yẹn o mo ti ń gba mo fẹ́ di oníròyìn bíi tiyín náà ni òun ló wù mí láti ṣe nígbà yẹn mo ti ń gba ìdánilẹ́kọ̀ọ́ abẹ́lé ní London School of Journalism tí mo dẹ̀ ti ń kọ report tí mo ti ń ṣe. London School of Journalism Nàìjíríà ló wà. ìlú òyìnbó ló wà. báwo lẹ ṣe ń ṣe. kí gbogbo ẹ̀ lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe a tún ti wà lórí ètò ìjókòó àgbà níbi tí a ti máa ń láǹfààní láti jókòó pẹ̀lú àwọn àgbà tí wọ́n ti ní ìrírí tí ojú wọn ti rókun rọ́ṣà lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò ṣègbẹ́yìn àgbà náà lè sọ wípé ìrírí àgbọ̀gbọ́n ìbéèrè tí a fi ṣe àgbékalẹ̀ ètò yìí láti máa bùnmu nínú omi ọgbọ́n àwọn àgbà tí wọ́n ti làmìlaka lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò òun ti láǹfààní láti jókòó ti ọ̀kan nínú àwọn àgbà tí ọbẹ̀ Èdùmàrè tí ó tó dá sí di ọjọ́ ìní ìlú Iléṣà ni mo wà bẹ́ẹ̀ ni táwa ni àgbà tí mo láǹfààní láti jókòó pẹ̀lú wọn síbẹ̀yìn àgbà náà lè sọ wípé ẹnu oníkan láti gbọ̀pọ̀n ẹnu ọlọ́fà láti gbọmọta fúnra bàbá àwọn ni wọ́n bá ní dárúkọ wọn tí wọ́n sì bá ní pé àwọn aráalé bàbá ẹ kú kalẹ̀ sá. ẹ ṣeun. àkọjọ méjì sá. ẹ kú iṣẹ́. ọlọ́tún bọ̀ jẹ́ dàgbà sí. àṣẹ. àlàáfíà. àṣẹ. àti ìdùnnú àtayọ̀ ìdùnnú náà ló ń jẹ àgbà gbogbo tó tara ń jáde kìnnìún lẹ́nu bá pàdé. àṣẹ àṣẹ. bàbá ní káwọn aráalé kẹtọ dárúkọ yẹn. ẹ̀yin aráalé tó mo kí yín o ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa ń pàdé ìpàdé mi ló tún ṣẹlẹ̀ lénìí a máa rí yín báwo ẹ̀yin náà sì máa rí wa wò orúkọ mi ní alàgbà Débọ̀ Àwẹ́ láti ìlú Iléṣà ẹ̀yin àlejò wa a dúpẹ́ pé Olúwa ṣọ́ yín débí Olúwa tó sì ṣọ́ yín débí a tún ṣọ́ yín padà gbogbo náà tẹ̀ sí ń ṣe náà tẹ̀ ń fọwọ́ lé ayọ̀rísí rere ẹ̀ ra àánú gbà ẹ ṣeun. àdúpẹ́ sà tó lórí bí ilé ọ̀hún ti bẹ̀rẹ̀ náà nù bàbá tí àbá bìnrin léèrè kò gbẹ́nu mi ṣùgbọ́n ẹnu sẹ́ mọ́ wà bóò la ṣe bí yín ọmọ ìlú wo ni bóò la ṣe ṣèwé bóò la ṣe kékeré ká mọ̀ mú ní ẹ̀ṣẹ̀ṣẹ̀. ẹ ṣe wọ́n ní kí kòkó tó di kòkó lóko ojú àgbẹ̀ ti ní kókó lójú abími nìkan bíi 70 ọdún ó lé sẹ́yìn ìlú Iléṣà láti bí mi orúkọ bàbá tó bí mi ni Jósẹ́fù Ọ̀nàọlá Àwẹ́ Akíntòkùn orúkọ ìyá mi sì ni Florence Adépéjú Àwẹ́ Akíntòkùn
ní ìlú Iléṣà Ìjẹ̀ṣà ní gbogbo rẹ̀ tọ̀tún tòsì Ìjẹ̀ṣà ní mèrè. Mo bẹ̀rẹ̀ ilé ìwé ní nǹkan bíi ní 1955. Ìgbà yẹn làásìgbò bíi kò jọ ìpọ́njú kò jọ ó ṣẹlẹ̀ sí àwọn òbí tó bí mi lọ́mọ. Àwọn Yorùbá náà sì sọ pé tí òbí bá ní wàhálà pé ó di dandan kó hàn lára ọmọ. Sọ̀rọ̀ wọn láti mú mi lọ sí ọ̀dọ̀ bàbá tó bí wọn, ìyẹn bàbá tó bí bàbá mi tí wọ́n jẹ́ Awẹ́ gangan ìyẹn ni David Awẹ́ Akíntòkùn. Ọ̀dọ̀ wọn ni wọ́n ń gbé ní oko wa kan ní Òkè Ata ni wọ́n ń pe oko yẹn, Òkè Ata oko Akíntòkùn ní ilẹ̀ Iléṣà náà, ní agbègbè Àtàkùnmọ̀sà nílẹ̀ Ìjẹ̀ṣà náà ni. Kò jìnnà sí Òkè Ibodè ní Àtàkùmọ̀sà West. Ibẹ̀ ni oko yẹn, ibẹ̀ ni mo wà láti àsìkò yẹn títí di 1963 tí mo lọ sí primary school LA primary school Ìlọ́rọ̀ Oko ní ilé ìwé tí mo lọ. Oko náà ni oko Iléṣà náà ni, kò jìnnà sí àbá oko Akíntòkùn ìyẹn Òkè Ata tí àwa ń gbé. Mo bẹ̀rẹ̀ ní ṣáájú ìyẹn Ọ̀ṣun ni mo kọ́kọ́ wà, ọ̀dọ̀ àbúrò dáàdì wa kan, ìyẹn ṣe ti headmaster Adétúnjí Awẹ́ Akíntòkùn lórúkọ wọn. A wà ní Ọ̀ṣun yẹn la wà ní nǹkan bí 1955 sí 57. Nígbà tó di 57 ni wọ́n múra ìlú òyìnbó, tó wọ́n fẹ́ lọ sí ìlú òyìnbó ni wọ́n wá mú mi kúrò ní Ọ̀ṣun, ni wọ́n á fi mí ti bàbá mi ní oko Òkè Ata tí mo bẹ̀rẹ̀ iléèwé ń bẹ̀. Iléèwé yẹn mo wà títí ní Ìlọ́rọ̀ Oko. Ibẹ̀ mo ti ka láti 1958 ni mo débẹ̀. Mo ka primary 3, primary 4, primary 5 títí dé primary 6. Nígbà tá a wá dé primary 6, àwa mẹ́fà la wà ní primary 6. Wọ́n wá sọ pé a lè dá ìdánwò ṣe pé a kéré, pé wọ́n láti tún kó wa wá sí St. John Grammar School, St. John Primary School, Òkè Ibodè. Òkè Ibodè yẹn náà ló dàbí olú ìlú Àtàkùmọ̀sà nígbà yẹn, láyé ìgbà yẹn, kó tó di pé kò pẹ́ nígbà yẹn la gba òmìnira independence. Kẹwàá pé ọjọ́ ti pẹ́ díẹ̀. So ibẹ̀ ni mo wà tí mo ti yẹn ní St. John's Primary School. ẹ ti ṣe ìdánwò àṣejáde ìwé mẹ́fà. Ìgbà tí mo tún parí ìwé mẹ́fà, wọ́n tún dá modern school kan sílẹ̀ náà ní Òkè Ibodè. Mo wá tún lọ sí modern school yẹn, mo ka modern 1, mo ka modern 2. Ìgbà tó tún di modern 3 tó tún yẹ ká ṣe ìdánwò àṣejáde, wọn la tún kéré pé a tún lè ṣe ìdánwò àṣejáde níbẹ̀. Wọ́n tún kọ́ wá sí Àbẹ̀bẹ̀yún modern school, wọ́n pè bẹ̀ ní Prince, oko Prince. Ó tún jìnnà díẹ̀ sí oríta oko wa. Tá a bá kan oríta oko wa báyìí, a tún lọ síwájú ká tún kan Prince, ṣùgbọ́n Àbẹ̀bẹ̀yún ni wọ́n ń pè oko ọwá náà ni, oko ilẹ̀ Ìjẹ̀ṣà náà ni. Ibẹ̀ ni mo ti ń ka modern 3. Ìgbà tó wá tó àkókò tí a máa ṣèdánwò, wọ́n tún ní àtúnkún ojú òṣùwọ̀n tó láti ṣe ìdánwò bẹ́ẹ̀ torí àtúnkọ̀. Wọ́n ṣẹ̀ wá kó wa wá sí commercial modern school tó wà ní Morocco. Ibẹ̀ ni Ògèdèngbé, ibẹ̀ ló di Ògèdèngbé high school lénìí, ṣùgbọ́n modern school commercial modern school Morocco ní nígbà yẹn. Ibẹ̀ ni mo ti ṣe modern school ìdánwò modern 3 living certificate. That was 1963 and 1966. Nígbà tó di 1966, dáàdì mi wá wálé, àwọn ń ṣe contractor ní Sọ̀bẹ ní ẹ̀gbẹ́ Ifọ̀n. Àwọn wá wálé December. Ó ṣe wá jẹ́ àkókò tí mo ti parí modern 3 tí mo ti ṣèdánwò. Mo wá bá wọn lọ sí Sọ̀bẹ. Sọ̀bẹ yẹn ni mo wà nígbà tó di 1960. Sọ̀bẹ yẹn ilẹ̀ Ìjẹ̀ṣà náà àbí? Ilẹ̀ Ẹdó, ìkọjá Ọ̀wọ̀. Ṣùgbọ́n abẹ́ Ọ̀wọ̀ ló wà. Ẹ̀ka 5 ní lábẹ́ Ọ̀wọ̀. Ifọ̀n, Mòrú, Ìjàgbà àti Sọ̀bẹ, àwọn 5. Sọ̀bẹ làwọn wà. Sọ̀bẹ làwọn wà. Sọ̀bẹ yẹn ó wà lójú títì ọ̀nà Benin. So lẹ́yìn Sọ̀bẹ yẹn wọ́n máa kan Ọ̀wọ̀n. Sọ̀bẹ yẹn ní ààlà tó wà láàrin Ọ̀yọ́ state
nígbà yẹn ní western region àti midwest Sọ̀bẹ yẹn ní the last town. Ilé tó náà kékeré náà ni kò pọ̀ náà tó bẹ́ẹ̀ tó ibẹ̀ ni mo wà. Nígbà tí ó wá yá ni wọ́n sọ pé mo wá wá iléèwé mi ò lè ṣe ìdánwò tẹ́lẹ̀ ni wọ́n mú mi lọ sí Ire Akari Grammar School ní Ìdó-Àní, ìyẹn tún kọjá Ọ̀wọ̀ tún wọnú. Ibẹ̀ ni mo ti ka class 1 ní secondary school. Ṣùgbọ́n ibẹ̀ jìnnà, àwọn òbí mi ń complain, wọ́n ń ṣàwárí pé kí n kúrò ní Sọ̀bẹ, màá kọ́kọ́ dé Ọ̀wọ̀, màá tún kúrò ní Ọ̀wọ̀, màá tún yà Bẹ̀sẹ̀, ó tún di ọ̀nà Ìdó-Àní pé tó lójoojúmọ́ kì í ṣe lójoojúmọ́. Sọ̀bẹ sí Ọ̀wọ̀ 30 máìlì ni, Ọ̀wọ̀ sí Ìdó-Àní 30 máìlì náà ni, ó tiẹ̀ lé. So wá Ìdó-Àní yẹn wá bọ́ sí Kọ̀rọ̀, wọ́n á sọ pé ó kú sàn kí wọ́n bá mi wá grammar school sí Ọ̀wọ̀. So ìgbà tí mo lo ọdún kan ní Ìdó-Àní ní 1967 tí mo parí 67, wọ́n bá mi wá ilé ìwé sí Methodist High School Ọ̀wọ̀ ní 1968. Ibẹ̀ ni mo ti wá parí ilé ìwé secondary school ní 1971. Mo parí ilé ìwé secondary school. Téèyàn bá gbìyànjú láti parí secondary school ńgbà yẹn, kí ni ìpele mi téèyàn lè fojú wò? Nínú àwọn ìwádìí tí mo ti ṣe sẹ́yìn pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn àgbà bíi tiyín báyìí, wọ́n jẹ́ pé wáyé pé modern school tẹ́ sọ yẹn wà, grammar school wà, pé wọ́n téèyàn bá jáde modern grammar school gbà yẹn pé èèyàn láǹfààní láti ṣiṣẹ́ teacher, pé kóńdà èèyàn láǹfààní láti ṣiṣẹ́ ìjọba àwọn sẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Kí ni ìgbésẹ̀ tí nígbà tẹ́ jáde secondary school? Nígbà tí mo jáde secondary school, iṣẹ́ teacher lèmi bẹ̀rẹ̀ sí ṣe. Wọ́n gbà mí as auxiliary teacher. Mo sì ṣe iṣẹ́ yẹn fún ọdún bíi 5. Ó nídìí tí mo fi ṣe o. Ẹni tí wọ́n bí tẹ̀lé mi ọkùnrin ni, àwa 3 ló ṣẹ́kù ní ọmọ màmá wa tá a jẹ́ ọmọ iyè kan tí wọ́n bí fún bàbá wa. Èyí tó tẹ̀lé mi ọdún bíi 6 ni mo gbà lọ́wọ́ ẹ̀, àbọ̀dún bíi 7. Ìgbà yẹn ló wá di ọdún 3 tó ti jáde primary school tí ò lọ́bì kankan. Èmi wá Iléṣà mo ti ń ṣe teacher yẹn o, ní oko Iléṣà ní Arárọ̀mí Òkè Ibodè, LA school Arárọ̀mí Òkè Ibodè ni mo ti ń ṣe teacher nígbà yẹn, ni mo ti ń ṣiṣẹ́ olùkọ́ni nígbà yẹn. Mo wá wò pé ọmọdé yìí kò ní dáa, tó tún jọ́kùnrin, ìyá wa ò bí púpọ̀ pé kò ní dáa kó má kàwé. Ni mo wá sọ pé mo wá lọ bá principal kan ní ilẹ̀ yìí, George Burton ní ilé ìwé yẹn nígbà yẹn, kò tí ì di George Burton nígbà yẹn. Yẹn náà ó dàbí pé ó ti di George Burton. Iṣẹ́ ìbíbẹ̀ ṣáà rú mi lójú ní 1972. So mo wá lọ bá Commonwealth College Commonwealth College ló ń jẹ́ gbà. Mo wá lọ bá principal, mo wá bẹ̀ pé àbúrò mi mo fẹ́, ó dẹ̀ mọ̀wé, ọmọ yẹn mọ̀wé. Ọmọ yẹn ni wọ́n á fi sí Commonwealth College. Inú owó oṣù tí n bá ń gbà ni mo ti máa ń san owó school ẹ̀, owó iléèwé ẹ̀ lóṣooṣù fún bẹ́ẹ̀ ni fún principal. Mo dẹ̀ ṣe fún ọdún 4. Ṣùgbọ́n ní àkókò ìgbà yẹn o, mo ti ń gba, mo fẹ́ di oníròyìn bíi tiyín náà ni, òun ló wù mí láti ṣe nígbà yẹn. Mo ti ń gba ìdánilẹ́kọ̀ọ́ abẹ́lé ní London School of Journalism tí mo dẹ̀ ti ń kọ report tí mo ti ń ṣe. London School of Journalism Nàìjíríà ló wà. Ìlú òyìnbó ló wà. Báwo lẹ ṣe ń ṣe? Wọ́n fi ránṣẹ́ ni. Wọ́n fi ránṣẹ́ láti ìlú òyìnbó through postal, ẹ̀yàn pé postal system wa ó sì dúró dáńgbà yẹn. So màá gbà, màá kà á, wọ́n á fún mi ní assignment, mo lè lọ sí court, wọ́n lè ní kí n lọ sọ́jà, kí n lọ ṣe report, màá kọ report, wọ́n á kà á, wọ́n á mark ẹ̀, màá send ẹ̀ sí wọn, wọ́n á correct ẹ̀, wọ́n á tún send ẹ̀ padà sí mi pé at the end of the day wọ́n á fún mi ní certificate London School of Journalism. So ìyẹn ni mò ń ṣe tí mò ń ṣe nígbà tó di 1974 ni Ọbásanjọ́ wá gbé crash 75 náà gbé crash program kalẹ̀ pé ẹni tó bá ń jẹ́ olùkọ́ni school sat tó bá paasi á lò ọdún kan as grade 2 teacher. Ẹni tó bá jẹ́ school sat failed á lò ọdún 2
á gba grade 2 teacher. Ẹni bá jẹ́ modern 3 á lò ọdún mẹ́ta. ok modern 3 náà lè teach. Ó lè àwọn teach dáadáa. Nígbà yẹn standard 6 ayé àtijọ́ ó ń teach nígbà yẹn. ok modern ju standard lọ. Bẹ́ẹ̀ ni yẹn pé standard 6 ayé àtijọ́ ni òun sì ń gbà wọn náà wọ́n teach nígbà yẹn náà. Ayé dáadé nígbà yẹn ó dáa wọ́n sì fi owó oṣù jẹ wá níyà. Ó ti ní payday láti January tí December payday lóṣù kọ̀ọ̀kan kì í sì yẹ kí nìkan ò yẹ rí. So ìgbà tí ó wá di 75 mo wá rò pé àǹfààní ńlá lélẹ́yìí o. Tí Ọbásanjọ́ gbédé ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo ẹ̀ ọ̀fẹ́ aṣọ iléèwé ọ̀fẹ́ wọ́n á tún máa fún wa ní owó ìdákọ̀mú. Mo wá lọ bá àwọn òbí ọmọ tọ̀ ọdún kan tó kù yìí o ẹ̀yin náà ẹ̀ wá gbé o èmi náà fẹ́ lọ lo àǹfààní tí wọ́n ní àǹfààní onírù tó bá ti dé tí èèyàn bá ti kì mọ́lẹ̀ á lọ abátì ẹ̀ lọ èmi ò ní fẹ́ kí àǹfààní kó fò mí ru o. So wọ́n dẹ̀ àwọn èèyàn dẹ̀ sọ pàǹpá àwọn wọ́n sì gbà èmi wá lọ sí grade 2 ní 75 76. So gbà tó di 76 tí mo jáde. ẹnbó ló wà ń gbà yẹn. GTTC ní lọ́nà Ìjẹ̀bú-Jẹ̀ṣà kápá ni wọ́n máa ń pè ibẹ̀ ní grade 2 college yẹn GTTC Government Teacher Training College. Ọ̀kan náà tún wà Apostolic Teacher Training College Òkè-Òyè nìyẹn wà ṣùgbọ́n GTTC ni mo lọ. Mo lè jáde ní 76 Ọlọ́run sì ṣe wọ́n fún mi ní ìwé ẹ̀rí nígbà tí mo wá jáde wọ́n á gbé mi lọ sí Ìkìrun North East ni wọ́n gbé mi lọ láti ṣe iṣẹ́ teacher. Wọ́n gbé mi sí LUD School Ọba Àgùn ní tòsí Ìkìrun ibẹ̀ ni mo ti ṣe iṣẹ́ teacher. Ṣùgbọ́n ẹ̀kọ́ yunifásitì ó ti wá wà lọ́kàn mi pé èmi náà gbọ́dọ̀ ka yunifásitì mi. Òbí ò lówó tó fún wa tọ́ mi ìyá ò lówó ṣùgbọ́n mo wá pinnu pé nínú owó oṣù tí mò ń gbà mo tú ìdánwò torí ìwé ẹ̀rí tí mo mú dání kò gbé wọn àti fi wọlé sí yunifásitì torí ó ṣe apá kan jẹ̀ mọ́ ìyá a sì máa débẹ̀ gbogbo àwọn nǹkan tójú mi rí nígbà tí mo wà ní ilé ìwé kò dẹrùn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà yẹn mo wá bẹ̀rẹ̀ sí gba tuition fees yẹn mo ti gbàgbé exam success ní àwọn bọ́dì yẹn gbogbo oríṣiríṣi iṣẹ́ náà ń kọ̀yàn so ìyẹn máa sanwó ìyẹn máa gba wọ́n á máa sẹ́ndì àwọn lecture books wọ́n á máa sẹ́ndì ẹ̀ àáká wọ́n á fún wa ní ìbéèrè àádáhùn ìbéèrè láti fi ṣèdánwò láti fi ṣèdánwò GCE àtúnpòsẹ̀ ránṣẹ́ sí wọn so mo wá gba tuition fees lórí religious studies àti government àti econs ni mo gba tuition fees lé lórí mo dẹ̀ ń ṣe nígbà tó wá yá tí ó wá di December ọdún yẹn tí fọ́ọ̀mù GC jáde ni mo wá gba fọ́ọ̀mù GC mo ṣe econs mo ṣe history mo sì ṣe religious studies àti Yorùbá mo ṣe Yorùbá àti religious studies ní advanced level mo ṣe English history àti econs ní ordinary level ó jẹ́ 5 subjects 2 in advanced level 3 in ordinary level ni mo ṣe papọ̀ ní ìjókòó ẹ̀kan náà ìgbà tí èsì sì máa dé Ọlọ́run gbógo fọ́lẹ̀ gbogbo ordinary level papers yẹn AA ni mo ní nínú ẹ̀ àfi English nìkan mo ní credit econs A3 history A3 ní religious studies mo ní E ní advanced level then ní Yorùbá mo ní O subsidiary so gbà tí mo wá pa gbogbo márààrún yẹn pọ̀ òun ni mo fi wọlé sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní 1979 ni mo wọlé sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ẹ̀kọ́ wo lẹ. Yorùbá pọ́nbélé ni ó sì nídìí èrò ọkàn ó ṣe pé ó yẹ kí n ṣe Yorùbá education ó ní mi ò ṣe ẹjú mi ní títì ṣùgbọ́n ṣe rí ìròyìn iléeṣẹ́ ìròyìn ó wà lọ́kàn mi dódódódó ó ṣe máa ń múra tí máa ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tí máa ń ṣe ó wà lọ́kàn mi pé BA Yorùbá Hons ni mo fẹ́ ṣe
láti lè ní oore ọ̀fẹ́ pé tí n bá ti jáde o nínú kí n máa ṣiṣẹ́ nínú iléeṣẹ́ ìwé ìròyìn tàbí kí n máa ṣiṣẹ́ nínú iléeṣẹ́ rédíò so nǹkan tó wà lọ́kàn mi nìyẹn. now mi ò fẹ́ ṣe Yorùbá gangan history àti religious studies ni mo tún fẹ́ ṣe nígbà yẹn ṣùgbọ́n tíṣà mi kan ó kọ́ mi ní grade 2 Yorùbá lòún ṣe mo wá gbé fọ́ọ̀mù jamb yẹn mo wá lọ gbé bá pé kó bá mi wò ó ìgbà tó rí ló wá wo gbogbo àwọn nǹkan tí mo feel ó ní ṣé mi ò ní ìfẹ́ sí Yorùbá ni mo ní mo nífẹ̀ẹ́ mo ní kò sí nígbà tí wọ́n wo resort yẹn ètò tó wo resort yẹn ó ní kí n ṣe Yorùbá ó ní kí n lọ fún Yorùbá ó ní history àti religious studies ó ní colonial subjects ni wọ́n ó ní ṣùgbọ́n Yorùbá ó ní gbogbo Ìjẹ̀ṣà division nígbà yẹn graduate 4 ló wà ń bẹ̀ tó ṣe Yorùbá graduate 4 nígbà tí result dé tí result GC yẹn dé mo ti ń ṣe teacher ní Hope Grammar School torí result GC yẹn wọ́n gbà mí kí n máa ṣe teacher ní Hope Grammar School mo sì kọ́ Yorùbá àti religious studies so ó ní kí n ṣe Yorùbá ó ní àparò èdè kan ò ga ju èkejì lọ ó ní ọwọ́ tá a fi mú èdè wa ń bí ló fi dàbẹ́ pé bóyá èdè Gẹ̀ẹ́sì nípò ju tiwa lọ ó ní kò rí bẹ́ẹ̀ má dẹ̀ gbà sí lẹ́nu so lẹ́ẹ̀dì ni mo fi fíìlì àwọn iṣẹ́ yẹn tó gbà tí wọ́n wá kúrò lọ́dọ̀ ẹ̀ wọ́n á parẹ́ wọ́n á fi Yorùbá sí first choice then religious studies second choice history third choice. nígbà tí iléèwé wa fún yín ní Yorùbá. ó wá fún mi ní Yorùbá civil honours nífẹ̀ẹ́ so mo ṣe. ọdún wo lẹ wá parí nílé Ifẹ̀. 1983 ni mo parí. ok ṣé ẹ fiṣẹ́ sílẹ̀. mo fiṣẹ́ lẹ̀. ẹ fiṣẹ́ lẹ̀ bó wàá ní ètò ìnáwó léèwé ẹ ti fiṣẹ́ lẹ̀ tẹ̀sí ní òbí apá kún wọn. ìyanu Ọlọ́run ni ìdí tó fi jẹ́ ìyanu Ọlọ́run ni wípé inú ẹ̀ ni mo ti ṣègbéyàwó. lásìkò school. lásìkò school mo ṣègbéyàwó ní 1980. ok. nínú ẹ̀ ni mo ti ń ra ìwé nǹkan tí mo tó ṣẹlẹ̀ pé mi ò ń raṣọ ìwé ni Ọlọ́run sì wàá ṣe mo níyàwó tó ń ṣiṣẹ́ tó nínú owó tásọ́rẹ́ tóun náà ń gbà ó ń fún mi ní owó oúnjẹ ẹ̀ ń fún wa ní owó ìrànlọ́wọ́ ṣùgbọ́n àsìkò gbà yẹn ayé dá wọ́n fún wa ní bọ́sìrì nígbà yẹn níléèwé ara owó bọ́sìrì tí mo gbà ní 1979 sí 80 mo fi ṣègbéyàwó ní 1980 sọ́gbà tó tún di 81 wọ́n tún fún wa ní bọ́sìrì so owó bọ́sìrì yẹn ó ṣèrànlọ́wọ́ díẹ̀ ṣùgbọ́n ìgbà tó di 82 tí àwọn alápàrútù gbàjọba ẹ̀yin náà ti mọ̀ wọ́n mi ní dárúkọ wọn tí wọ́n gbàjọba ló di pé wọ́n fagilé kò sí nǹkan tó ń jẹ́ bọ́sìrì mọ́ so ẹnu ọdún bíi méjì tó kù yẹn ojú mi rí pọ̀npọ̀n yẹn díẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ pé mo ṣáà jáde ní 1983 pẹ̀lú BA Yorùbá BA Hons Yorùbá second class upper mo sì mú jáde. bẹ́ẹ̀ ni. a mọ̀ pé bí ẹ̀ bá ti jáde fásitì ọ̀rọ̀ èèyàn ti dángájá ní abala abẹ yẹn ìfìmọ̀kúmọ́ ló kù ìfìmọ̀kúmọ́ nígbà tẹ́ wá jáde fásitì mi ò gbà wípé ẹlẹ́nìfẹ̀ẹ́ sí irúṣẹ́ ìròyìn bó wàá ní ìgbìyànjú gbólẹ̀ tí lo ìwé ẹ̀rí tí ẹ gbà jáde. ẹ ṣe rí Ọlọ́run yìí ó mọ ohun gbogbo òótọ́ ni òun ni Ọlọ́run ìbẹ̀rẹ̀ Ọlọ́run ìparí nígbà tá a jáde ní 83 ṣé mo sọ fún yín pé àwọn alápàrútù ló gbàjọba mo ṣe fagilé iṣẹ́ kí wọ́n gbà yẹn síṣẹ́ nìyẹn mo fagilé mo gbé ẹmbágò pé kò sí pé à ń gbà yẹn síṣẹ́ mọ́ so kò wá síbì kankan iléeṣẹ́ ìròyìn wọ́n gbà yàn iléeṣẹ́ ìròyìn oníwèé ìròyìn wọ́n gbà yàn ti olóògbóǹsáfẹ́fẹ́ wọ́n gbà yàn wọ́n sì pọ̀ yẹríyẹ bí eléyìí gbà yẹn ìwọ̀nba ní àwọn iléeṣẹ́ rédíò tó wà nígbà yẹn bí mo ṣe wá kí ló mo tún wá fẹ́ ṣe báyìí iṣẹ́ tíṣà tí mo ní mi ò fẹ́ ṣe ibẹ̀ mo tún wá padà sí mo sì wá ní oore ọ̀fẹ́ mo ti ní grade 2 so study leave without pay ni mo gbà
Okay. Study leave without pay. Mo fẹ́ lọ ilé ìwé o, mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí. Mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí. Ẹ fọ́ mú oṣù yín. Okay, fún mi láàyè kí n lọ kẹ́kọ̀ọ́ sí. Kí sẹ́ni ó sì wà níbẹ̀. Ìyẹn ni mo gbà nígbà tí mo ń lọ. So dídé ìgbà tí mo ti wá wo rárá tí mo rò pé ilẹ̀ ń pòyì pé iye ibi tí mo fọkàn sí ọ̀nà ọ̀fẹ́ gbàbẹ̀ mo ṣe lù pẹ́ mọ iṣẹ́ tíṣà nìyẹn. Kíákíá ló sì fi mí sí Kájọlà high school, ọ̀nà sọ di Àpárá high school ní ọ̀nà Òṣogbo. Ibẹ̀ ni mo ti máa ń ṣe iṣẹ́ tíṣà. Ẹ ṣé bàbá, ọlọ́tún bọ̀ lọ́rẹ̀ ní àṣẹ. Ọdún ní ẹ ṣe àmọ̀polóko láwùjọ òǹkọ̀wé kọ̀tàn. Ọ̀tọ̀ ni èmi máa ń sọ, ọ̀tọ̀ ni òǹkọ̀wé, ọ̀tọ̀ ni òǹkọ̀wé kọ̀tàn. Gbogbo èèyàn lè jẹ́ òǹkọ̀wé, kí ṣe gbogbo òǹkọ̀wé ló lè kọ̀tàn. Nínú àwọn iṣẹ́ tẹ́ ti ṣe jáde gẹ́gẹ́ bí ìtàn tẹ́ ti kọ níwèé, má lè gbàgbé ní Mọ́remí. Bó ni ẹ̀mí ìkọ̀wé kọ̀tàn, bó ló ṣe wáyé? Kí ló fi ní ìwúrí pé èmi náà fẹ́ jẹ́ òǹkọ̀wé kọ̀tàn? Bó ló ṣe bẹ̀rẹ̀? Ẹ ṣé wọ́n ní ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. Gbogbo ìgbà tí mo wà nílé ìwé mo ò ní lọ́kàn pé mo lè di òǹkọ̀wé láéláé, mo ò sì gbìyànjú ẹ̀ rí, mo ò ní lọ́kàn rárá. Mi ò ní lọ́kàn. Ṣùgbọ́n wọ́n ní ẹkún ló bá ikùn wá, egbò àyà ló bá ẹnu mímì wá. Ṣé rí àbúrò mi tí mo sọ pé mo fi odidi ọdún 4 rán lọ sílé ìwé, nígbà tó di 1983 yẹn ló fò sọ́yẹ̀ ló kú lójijì. Kwara College of Tech mo ti ń sìnrú ìlú. Ìgbà yẹn rògbòdìyàn olóṣèlú ti dóde, ó ti wà. So nígbà tí a wá ń bọ̀ wálé, wọ́n níbi ìsìnrú ìlú wọ́n ti kìlọ̀ fún wa pé ká wọ aṣọ ìsìnrú ìlú o, kán lè fi dá wa mọ̀ yàtọ̀ sí olóṣèlú o tí rògbòdìyàn bá dé o. So inú aṣọ yẹn ni mo wà. Nígbà tí mo dé oríta ìṣokùn lọ́nà Òṣogbo bẹ́ẹ̀ yẹn mo sọ̀kalẹ̀, èmi wá ń lọ ilé ní ẹnìkan tó wà ládùúgbò, òun náà ń bọ̀, mẹkáníìkì ni, ẹja ni máa ń pè é. Ló wá ń kí mi, ẹ pẹ̀lẹ́, ẹ ǹlẹ́, mo mọ̀ pé ó bá yín tàn, ẹ ǹlẹ́, mo mọ̀ pé nìyẹn yín ni, kí ló ṣẹlẹ̀, èmi ò gbọ́ nǹkan kan rárá, èmi kàn ń bọ̀ lé ní òpin ọ̀sẹ̀ ni. Ìgbà tó wá rí wọn pé mo ò gbọ́ nǹkan, ó ní kò sí, ṣùgbọ́n èmi ti mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ bímọ ọmọ kejì ni. Ìgbà tí mo délé mi ò rí nǹkan kan lé. Àwọn àbúrò wa tí a mú tira, àwọn ọmọ wa ń lé àti ìyàwó mi dà kò sí nílé, ìyá mi dà kò sí nílé, ọmọ tuntun ṣẹ̀ bí dà kò sí, mi ò rẹ́ nǹkan lé. Èmi ti wá ní lọ́kàn pé bóyá ọmọ yẹn ló ṣaláìsí nígbà tí mi ti bá ìyàwó mi nílé àti ìyá. Aládùúgbò wa kan, ilé tí wọ́n wà nísàlẹ̀, torí pẹ̀tẹ́sì làwọn ń gbé, ilé tí wọ́n wà ní òdì kejì títì nísàlẹ̀, àwọn ló wá bá mi, mo sọ̀kalẹ̀ mo lọ bá wọn pé báyìí àwọn ló wá fìdí mi jókòó. Ẹ wá túfọ̀ yẹn, ara mi gbóná láti ìsàlẹ̀ dé orí, ara mi gbóná dùn mí. Wàhálà tó tún wá tún súyọ lẹ́yìn ikú yẹn gan-an, òun gan wá ní ọ̀ràn, torí ẹ̀gbọ́n ìyá mi nínú ìdílé ìyá mi ni ọmọ ẹ̀gbọ́n ìyá mi yẹn, àkọ́bí ọmọ ẹ̀ ni ọmọdé yìí bá lọ sí oko ọtí nínú ọkọ̀ òfurufú náà, ibẹ̀ ló dákẹ́ sí. So ó mú àròyé dání, tí ì bá ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run, ó fẹ́ bẹ̀bí jẹ́, ó mú mi ṣìwàwù gan kó tó di pé Ọlọ́run tún bá ẹ̀ ṣàkóso. Torí ọmọ yẹn pọ́pùlà, olókìkí ọmọ ni, ó máa ń gbá ṣégènú bọ́ọ̀lù, ó mọ bọ́ọ̀lù gbá, gbogbo kò sílẹ̀ Ìjẹ̀ṣà kó síbi tí wọ́n ti mọ̀, gbogbo kípà ni, ó máa ń ṣọ́lé gbolé. Ká ní ó sì wà láyé lákòókò yìí ni bóyá ìbágbùjì búra. Yàtọ̀ sí yẹn, ó tún jẹ́ akọrin ní ìjọ ibi tí à ń lọ, níjọ Anglican Holy Trinity Church Ọmọfẹ́
ó jẹ́ akọrin tó sì lóhùn orin, ó ṣe débi pé ó tún di agbọ́pàá àlùfáà. So ìbí yẹn ṣe so ó jẹ́ kí ikú ẹ̀ kó mi ìjọ, kó mi àdúgbò, kó mi ìlú, kó mi àwọn kílọ̀bù, kó dẹ̀ mi ẹbí. pé bí onírú ẹni pàtàkì báyìí. then kí ló fà á tó fi drop dead, tó fi kú sínú ọkọ̀. ẹ̀wọ̀n kò oríṣiríṣi ẹ̀wọ̀n ní ohun tójú èèyàn ò tó ojú Ọlọ́run tó. ṣùgbọ́n nígbà tí mo wá padà dé oko ọba mi wá lè sùn mọ́. ìrònú ikú ọmọ yẹn àti gbogbo ìyà tí mo jẹ àti gbogbo èròǹgbà mi lórí àwa tá a pọ̀ àti gbogbo èròǹgbà mi lórí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí yọ sí mi lọ́kàn oríṣiríṣi tó jẹ́ pé mi ò lè sùn mọ́. tó ti wá fẹ́ máa kọ́lé nǹkan mí sí mi lára ni ẹ̀mí yẹn kan wá tọ̀ mí wọ́n ní nǹkan tó ń rò mí nínú yìí kí ló dé tí mi ò kọ síwèé kí n kọ síwèé kí n máa kà káwọn èèyàn máa kà kí n ṣe síwèé. èmi gbà pé ẹ̀mí mímọ́ ni mo gbà pé ẹ̀mí mímọ́ ni torí èmi náà ti lóye ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀díẹ̀. mo ṣe bẹ̀rẹ̀ yẹn mo wá sọ fún àwa méjì ní àgùnbánirọ̀ tó ń gbé kọ́tà kan ṣùgbọ́n yàrá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni a sì jọjọ́ ọmọ Iléṣà àwọn oúnjẹ pọ̀ ni. mo wá sọ fún ẹnìyẹn mo ní brọ́dà Ìdòwú mo ní mo fẹ́ máa kọ ìwé kan o torí òun náà ti mọ̀ nípa ikú àbúrò mi torí ìgbà tí mi ò tètè dé òun ló wà ní inú ilé. mo ní mo fẹ́ máa kọ ìwé kan pé tí màá máa kọ ní oríjorí tí bá ti kọ̀ọ̀kan tán màá gbé wálé tó bá di ìrọ̀lẹ́ tá a bá wá jẹ màá máa kà sí ẹ létí bó bá ṣe jẹ́ olódà. kó tó dìgbà yẹn lóko Òkè Àta àárín àwọn Ọ̀yọ́ ni mo wà, àwọn Ọ̀yọ́ Òṣogbo, Ọ̀yọ́ Ẹdẹ, àwọn làjọ ń ṣeré tó pọ̀ ń bẹ̀ torí mo gbọ́ èdè Ọ̀yọ́ yẹn mo gbọ́ dáadáa. so àti yí òun padà ṣe àná pé Ìjẹ̀ṣà ò ṣe é kọ̀wé àti yí òun padà sí owó àrọ̀nà fún mi ìyẹn ọ̀kan. èkejì nígbà tí mo wà ní yunifásitì a máa ní àwọn ìsọ̀rí tá a máa jọ ń ṣe ìjíròrò lórí àwọn iṣẹ́ group discussion lórí àwọn iṣẹ́. èmi nìkan ní Ìjẹ̀ṣà tó wà láàárín wọn. Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ Aláàfin, Ọ̀yọ́ Ìníṣà àti Ọ̀yọ́ Ìkìrun tájọ wà tájọ ń ṣe discussion yẹn tájọ máa ń jíròrò tájọ pín wa papọ̀. wọ́n á pòwe míì nígbà míì bàbá kan tiẹ̀ wà ń bẹ̀ bàbá Ọ̀yọ́ ni mo ti gbàgbé orúkọ ẹ̀ báyìí bàbá Jíbádé ó ti dolóògbé báyìí kọ́lọ́run fọ́ọ̀mù kẹ́. gbogbo àwọn òwe tó máa ń payẹ lóríṣiríṣi àti ọ̀rẹ́ mi kan Oyèlékè òun náà wà ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti wá pa òwe yẹn á wá jọ mí lójú àwa gbé ẹbí group àwọn akọ àwọn òwe yẹn sílẹ̀ èmi ò mo ń kọ wọn sílẹ̀ kì í ṣe pé bóyá mo fẹ́ fi ṣèwé èmi kàn ń kọ sílẹ̀ torí pé òwe yẹn ó máa ń jọ mí lójú. so nígbà tí mo wá bẹ̀rẹ̀ ìwé tí mo sọ yẹn àwọn òwe yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí wá sí mi lọ́kàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe àmúlò àwọn òwe àtàwọn ọ̀rọ̀ míì tí mo ti gbọ́ lẹ́nu àwọn Ọ̀yọ́ oko wa wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe àmúlò wọn. orí àkọ́kọ́ tí mo á kọ́ mo pè ní pre-shan ìyẹn bí àwọn kọ́pà ṣe máa ń pèsè pre-shan ni mo pe orí ìwé yẹn àkọ́kọ́ mo wá gbé wá sí ilé nírọ̀lẹ́ mo wá kà á ẹni tí mo pè ní Ìdòwú yẹn computer science ni ó rẹ́rìn-ín aṣá ní broda wẹ́ẹ́bùrọ̀ tí gbọ́ oríṣiríṣi àwọn èdè mo fi máa wọ̀ pé nǹkan tí mo ń kọ onítùmọ̀ tó mo ṣe ń kọ́ ní orí kọ̀ọ̀kan ni títí mo fi parí ìwé yẹn. ìgbà tí mo parí ìwé yẹn tán mo wá pè ní Àgùnbánirọ̀ òun kọ́ ni mo pè ní Àgùnbánirọ̀ ìdájọ́ alájọbí ni mo pè ìwé yẹn ìdájọ́ alájọbí. ó jáde ní kíkà. ibi tí ẹ̀mí burúkú kan ti wá tọ́lé ìwé yẹn ni títí bí mo dé sọ̀rọ̀ yìí ìwé yẹn ò jáde. tẹ́ẹ̀sì tó kọ ọ̀pọ̀lọpọ̀ mi lẹ́yìn rẹ̀. mo ti kọ hundreds lẹ́yìn ẹ̀ tó dẹ̀ jáde ṣùgbọ́n ìwé yẹn ò jáde mi ò mọ nǹkan tó ṣe. kì í ṣe pé mi ò dẹ̀ wá mọ́ òun fẹ́ kó bẹbí jẹ́ torí àwọn nǹkan tí mo kọ síbẹ̀ yẹn nǹkan tó lè bẹbí jẹ́ ni. ó ní í ṣe pẹ̀lú ikú àbúrò yẹn. bẹ́ẹ̀ òun gan-an ni mo fi kọ̀wé ikú àbúrò mi yẹn ni mo fi kọ̀wé mo wá wí pé tí n bá ṣe ṣẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀mì yẹn bá tì mí kí n kí mọ́lẹ̀ èmi ká tó
kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́ẹ̀dẹ́ mìíràn o pé nǹkan tó ti kọjá kì í jẹ́ kó kọjá ìyẹn kí n. bí ẹ̀mí ìkọ̀wé ṣe. bó ṣe ìbẹ̀rẹ̀ nìyẹn nígbà tí mo kọ ìdájọ́ alájọbí yẹn tán mo tún ní gbogbo lábalábá táwọn ọ̀gá wa ní iṣẹ́ àgùnbánirọ̀ bó ṣe ń ṣe ni ẹ̀mí yẹn sọ pé gbogbo nǹkan tí mo rí ní ibi ìsìnrú ìlú yìí kí ló dé tí mi ò kọ sílẹ̀ kí n tún fi ṣèwé òótọ́ wá ní bẹ́ẹ̀ mo tún kọ mo wá pè yẹn ní àgùnbánirọ̀ òun ni mo yí sí kọ́pà nígbà tí mo gbé dé ọ̀dọ̀ ẹni tó máa bá mi tẹ̀wé lóní ká pè ní kọ́pà ìyẹn ni mo pè ní kọ́pà nígbà tí mo tún kọ yẹn tán tí mo dé ó jáde ẹ̀rí kọ́fí nígbà tá a bá dé sàlẹ̀ nígbà tí mo tún kọ yẹn tán tí mo dé ibi tí mo ti ń ṣiṣẹ́ tíṣà mo tún bá àwọn àsósó ló pọ̀ jù àwọn àsósó yẹn ni àwọn grade 2 tán lọ kíní ọdún kan AC ló máa ń pè wọ́n àwọn ìlànà pè ní Association of Clinical Education ọdún kan ló máa ń ṣe láti supplement àwọn olùkọ́ tó wà ní ilé ẹ̀kọ́ girama torí olùkọ́ ṣọ̀wọ́n ń gbà yẹn so àwọn ló wá pọ̀ níbẹ̀ a ní graduate teacher principal òní graduate VP òní graduate ó tán àwọn tó kù NC grade 2 àti àsósó ni so àwọn àsósó yẹn wọ́n wá pàdé pọ̀ pẹ̀lú igbákejì ọ̀gá iléèwé wọ́n wá ń fi principal lápé wọ́n ń fi lápé torí pé principal ọmọ Èkìtì ni VP Ìjẹ̀ṣà ni àwọn àsósó wọ́n pàdé pọ̀ mọ́ igbákejì ọ̀gá iléèwé ìgbà tí èmi wá dé èmi ló wá dàbí senior tutor pé olórí àwọn tíṣà so àwọn náà tún fẹ́ fà mí bọ̀ di pé àmì rárá pẹ̀lú ọjọ́ orí mi kì í ṣe pé mi ò mọ̀ nǹkan tó dáa kò sí nǹkan tó ọ̀gá yìí ṣe òótọ́ dẹ̀ ni ọ̀gá yẹn ọ̀gá dáadáa ni ó ti kú báyìí òkú Múyìdé ọ̀gá dáadáa ni báyìí ni kò mọ nǹkan kan kò mọ méjì mo tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo wá pè ní irin lákàtàbú ọ̀nà ó jáde tó mo ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó sì ń yí lóra wọn mo ṣe bẹ̀rẹ̀ ìwé kíkọ yẹn. bó o ní ìwúrí wo ló wà fún òǹkọ̀wé nígbà yẹn bó o ní ìwé kíkà bó o lọ ṣe rí nígbà yẹn. ṣe rí ìwé kíkọ nígbà yẹn àti nísìnyí tí èèyàn ò bá má ṣírí ẹ̀ kò pé ó láṣìírí. ó láṣìírí tẹ́rẹ́ tó bá kọ̀wé torí owó pé bóyá ebi lè dé mo fẹ́ kò ní rí nǹkan kan ṣùgbọ́n ẹni bá kọ̀wé torí pé ó nífẹ̀ẹ́ sí ìwé kíkọ àti pé ó ní nǹkan tó fẹ́ kọ́ àwọn òòṣà kan wà tó gùn gẹ́gẹ́ bí Akínwùmí Ìṣọ̀lá ó tó dolóògbé báyìí òòṣà tó gùn òǹkọ̀wé tó ní òòṣà kan wà tó gùn láti fi kọ ìwé yẹn kó wá filẹ̀ irú wọn ló máa rèrè jẹ bẹ́ẹ̀ ni tèmi nígbà yẹn ìwé kíkọ ó dáa àwọn yẹn máa ń kàwé ṣùgbọ́n àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn Ọdúnjọ àwọn Rẹ́rẹ́rún àwọn Afọlábí Ọlábíntán àwọn Oníbọn Òjé àwọn ló gbajúgbajà ńgbà yẹn ṣùgbọ́n àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ̀ àti ìwọ̀n tí ì mọ̀ wá ṣe rí kọ́pà yẹn kó tó jáde òmò kan tójú mi rí kò sí ẹni tó bá ń gbé jáde torí pé èèyàn tuntun ni mí àwọn tó ti lókọ àwọn tó ti lókọ ó ti wà dáadáa ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan wà Ṣọlá Àkàndé ni wọ́n ń pè òun wà ní Vantage nìbàdàn àjọjáde nífẹ̀ẹ́ ni ọdún méjì ló fi senior wa so ìyẹn ló wá rí ìwé yẹn ó ní Mr. Awẹ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́wé ọ̀dà àbáyé gbé jáde ìgbà yẹn àwọn náà níbi iléeṣẹ́ yẹn wọ́n ń wá ìwé tuntun àwọn náà ṣe bẹ̀rẹ̀ sí tẹ ìwé ni ìyẹn ló wá oore ọ̀fẹ́ yẹn ni mo wá lò tó fi bá mi gbé ìwé yẹn jáde ṣùgbọ́n nígbà tó wá máa gbé jáde ló pè ní kọ́pà síbẹ̀ náà kò sí nǹkan tí mo rí lọ títí gẹ́gẹ́ bí òǹkọ̀wé yẹn àwọn lóríṣiríṣi tó ìyẹn òun mo fi sọ pé tí èèyàn bá kọ̀wé torí owó kò ní rí kankan bẹ́ẹ̀ kò ní rówó ṣùgbọ́n tó wá pé torí ẹ̀bùn tó ń tóun ní
àti ìfẹ́ àti kọ̀wé àti kókó ọ̀rọ̀ tó fẹ́ kọ ló fi gbé jáde kó sì kọ́ kó filẹ̀ kó máa báṣẹ́ tiẹ̀ lọ nígbà tó bá yá owó á jáde ń bẹ̀ bó ṣe rí nìyẹn nígbà yẹn náà wọ́n ń kàwé yóò ju àkókò yẹn lọ ṣùgbọ́n àwọn òǹkọ̀wé ògbóǹtarìgì wọ́n wà dáadáa nígbà yẹn pé wọn ò jẹ́ kí ẹnu wa ó tólẹ̀ lọ títí ṣùgbọ́n nígbà tí kọ́pà yẹn wá jáde tí wọ́n rí kutu kẹ̀ǹgẹ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ pẹ̀lú ibi tí mo ti ní orúkọ díẹ̀díẹ̀. àwọn ilé ìtẹ̀wé mi wà ń wá yín. àná wọn ò wá mi àwọn ilé ìtẹ̀wé ò wá mi ṣùgbọ́n àwọn òǹkàwé ni wọ́n kan sára sí àwọn olówó wọn bèrè pé ṣé ìwé mi wà tẹ́ ẹ ti kọ ìwé mi wà ṣùgbọ́n nígbà yẹn èmi ò dúró lórí àgùnbánirọ̀ bí èrò yẹn ṣe mo ti ní ìwé bíi 6 lẹ̀ kí àgùnbánirọ̀ tó jáde bó ṣe ń kọ́ mo máa ti kọ́ tó mo gbé jù lẹ́nìyẹn àpótí alákàrà tó di gbajúgbajà fún WAEC ìwé mi tó kọ́kọ́ wọ WAEC ọ̀gá wa ìgbà yẹn alàgbà Òkúmóyìdé ọ̀gá yẹn dáa nígbà tí mo wà lọ́dọ̀ ẹ̀ tó rí èmi ló ń kọ́ year 5 class 5 èmi ló ń kọ́ wọn yẹn certificate class èmi ló ń kọ́ wọn ní Yorùbá nígbà tó rí ìṣọwọ́ kọ́ àwọn ọmọ tó sì rí àwọn ìpèdè tí bí gbọ́dọ̀ ń ṣe ràn mí lọ́wọ́ àtàwọn ẹ̀kọ́ tí mò ń kọ́ wọn ó ní Mr. Well mo máa lọ ṣe masters mo ní ọ̀gá mo ní kò sówó mo ní ayé olórin sí ni ayé gómìnà olórin tó yẹ pé ní Ọ̀yọ́ wọn ò gbọ́dọ̀ gbọ́ pé ẹnìkan lọ ṣe ẹ̀kọ́ gbélégbòye ó ń lọ nìyẹn kò fiṣẹ́lẹ̀ pápátá ni èmi ò sì lágbára àti fiṣẹ́lẹ̀ pápátá lọ ṣe ẹ̀kọ́ gbélégbòye ó ní kí n lọ ṣe ó lóun á cover mi ọ̀gá òun ló fún mi ní owó tí mo fi gba fọ́ọ̀mù masters mi ò wá ṣe ń fẹ̀ torí àwọn tíṣà máa ń ṣòfò fún ara wọn àtàwọn aráàlú tí n bá lọ ṣe ń fẹ̀ wọn á mọ̀ tó Ìbàdàn ni wọ́n á lọ wọ́n á ti àṣẹ́sì pé mi ò lè máa ti òkè ibodè lọ máa ṣe masters nìbàdàn wọn ò fojú sí yẹn wọ́n tiẹ̀ sọ pé wọ́n wádìí mi dé Ifẹ̀ gan pé bóyá ibẹ̀ mo ti ṣe masters ìgbà tí mo ní torí ìgbà yẹn Wednesday Thursdays mo lè máa sí nítòsí ọ̀gá sì ti mọ̀ nípa ẹ̀ mi ò kò sì gba kọ́bọ̀ lọ́wọ́ mi o so ọ̀gá mi wà ní bóyá inú owó oṣù ẹ kájú máa pé Òkúmóyìdé ó ṣe yẹn o kò gba nǹkan kan ó kàn nífẹ̀ẹ́ pé mo akitiyan mi bẹ́ẹ̀ ní sọ́yìn ìgbà tó wá yá tó wá di òpin ọdún yẹn ó ní kí n kọ̀wé kan kí wọ́n fi kí àwọn ọmọléèwé wa fi ṣeré eré ìparí ọdún ló dáa àyà abẹ́lẹ̀ òbí aré ni ó ti wà lára tẹ́lẹ̀ mo ṣáà ti kọ ìwé yẹn ya mo pè ní pátá olókùn ni mo pè àkọlé eré yẹn mo sì kọ́ àwọn ọmọ mo kọ́ wọn gan-an mo kọ́ wọn tó yẹ pé inú àwọn òbí dùn nígbà yẹn tá a pa owó wọlé fún iléèwé nígbà tí a tún wá wọlé sáà kejì àwọn iléèwé tó wà nítòsí wọ́n tún wá sọ pé eré tí àwọn secondary school Òkè Ìbòdè ìgbà yẹn mo ti wá kọjá sókè Ìbòdè principal náà ló wà ní Òkè Ìbòdè àti Kájọlà high school wọ́n fi Kájọlà ṣe junior wọ́n fi Òkè Ìbòdè ṣe senior wọ́n ti wá gbé wá sí senior. so àwọn tó wà nítòsí bá tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo tún kọ́ àwọn tó wà níbẹ̀ mo tún kọ́ wọn a tún gbé eré yẹn káàkiri àwọn primary school àwọn àdúgbò bá a ṣáà ṣe ìwé yẹn ó dáa gbàtà dẹ̀ ṣe tán èmi kàn pátì ni kọbi ara sí mọ́. ṣé bàbá. so nígbà tó wá yá tó wá dé ìkórìtà kan ní ẹ̀mí wá níyà mo ti wá ń kọ̀wé dáadáa nígbà yẹn mo ti wá ń kọ̀wé pé ìwé tí mo kọ yẹn pé kí ló dé tí mo tán fi ṣeré yẹn pé kí n fi ṣeré eré drama òun ni the first drama book eré oníṣe tí mo kọ. ok àwọn tẹsán síwájú yẹn onítàn ni wọ́n onítàn ọlọ́rọ̀ gèrè ni ṣùgbọ́n ìyẹn nígbà tí wọ́n wá ṣe ẹ̀lẹ́mi wá ní kí n tún ṣe kí n fi ṣe mo wá tún ṣe mo wá kọ́ dáadáa mo wá tún ṣe mo wá pè ní ẹ fún wọn tán mi ò pè ní pátá olókùn mọ́ mo wá pè ní ẹ fún wọn tán inú orin fújì kan
mo ti gbàgbé tó kọ orin yẹn ó ní Àṣàkẹ́ fún wọn tán ó pẹ̀lú pátá olókun ibẹ̀ ni mo ti mú ibẹ̀ ni mo ti kọ́kọ́ mú pátá olókun létà ìgbà tí mo wá tún yẹn kọ mo wá pè ní ẹ̀ fún wọn tán tó mo ṣe kọ ìwé yẹn nìyẹn kò tí ì jáde ńgbà yẹn ṣùgbọ́n nígbà tí ó wá dé ìkórìtà kan ní year 2000 tí Àkàndé dà wálẹ̀ ojú wa ń pọ́n mi. ẹwà náà tí Àkàndé dà wálẹ̀. mo wà bẹ́ẹ̀ ní year 2000. bẹ́ẹ̀ ni tora gbọ́ngbà yìí tó dá àwọn olùkọ́ mo wà bẹ́ẹ̀ religious teacher economics àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti PE àwọn pọ̀ so mo wà bẹ́ẹ̀ ojú wa ń pọ́n mi ò wá rówó jẹun mi ò ṣe mo wá mú ìwé yẹn mo ti wá tún ṣe mo wá fẹ́ ta. Publisher kan wà ní Abẹ́òkúta Topda ló ń pè ó lóun máa ra ní 3000 mo ní kó ra ní 5000 nígbà náà ó ti fún ó ti bí lọ sí Abẹ́òkúta mo lọ drop ìwé yẹn kẹ́ bá mọ̀ bí nǹkan ṣe le nígbà yẹn ó kà dáadáa ó rí mọ̀ pé ó dáa òun ló wá fún mi nímọ̀ràn pé ká yí orúkọ ẹ̀ padà àwọn ó fún mi ní àwọn táìtù bíi mélòó kan ṣùgbọ́n mi ò láìkẹ́ mi ò fẹ́ èmi ló wá sọ ní àpótí alákàrà mo wá sọ ìwé yẹn ní àpótí alákàrà ó ní kí n máa ronú sí o yẹn 3000 yẹn mo lé mi ò wá fún lésì mọ́ ẹgbàá yín padà mi ò gba original ẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀ dọ́là ṣùgbọ́n èmi wá ní duplicate dání ó nígbà tí ojú wa ń pọ́n mi wá ń gbọ́ pé wọ́n fẹ́ ṣe review ní Ọ̀ṣun state curriculum mo wá lọ bá wọn bẹ́ẹ̀ pé kéjọ pé báyìí olùdá wọ́n ní kí n ìwé tí n bá lè nílẹ̀ kí n sáré mo wá wí pé èwo ló mo níwọ̀nba tó lè tí mo lè sáré ṣe mo ní àpótí alákàrà mo ṣe nìyẹn cardboard gan ni mo fi ṣe cover ẹ̀ mo wá mu lọ ibi tó lọ dẹ̀ tí wọ́n á ṣe ó dẹ̀ gbà sí JS3 ibi tí mo ti bẹ̀rẹ̀ sí tàwé díẹ̀ nìyẹn ìgbà tí ìjọba gbà wọ́n lò fún bí ọdún 3 wọ́n ṣe lò fọ́dún 3 báyìí kan fún kan tán drop ẹ̀ ní wáìkì bá mu wáìkì mu àpótí alákàrà àwọn wáìkì wà lò fún ọdún 4 ibi tí Ọlọ́run ti ṣe tí a sì ti bẹ̀rẹ̀ sí ibò mo wá rówó ń tẹ̀wé dáadáa. nígbà yẹn tíjọba kí ni àwọn ìgbésẹ̀ tíjọba tó lè pé ìwé yìí a fẹ́ lò ìwé rẹ̀ kí ni ìgbésẹ̀. tá a bá ti kówé lẹ̀ á sanwó fúnjọba ìyẹn publisher ni o àti author náà pé ọ̀dà ìyẹn pé owó náà máa san fún àwọn olùkọ́ tó máa ẹni tó máa proofread ẹ̀ tó máa access ẹ̀ owó ni máa san fún wọn owó ìdákọ̀mú náà ni o kò ju bóyá nígbà yìí bíi 10,000 nǹkan kan ló máa ń san so lẹ́yìn ìgbà tó máa yẹ̀ wò dáadáa tó máa yẹ̀ wò tó lè mọ̀ pé ìwé eléyìí dáa àwọn láwa mú bó ṣe mú ìwé nìyẹn nígbà tó mo rò pé ìgbà tó ń ka tó lè mọ̀ pé ó dáa ló dẹ̀ wá fọwọ́ sí pé kí wọ́n. àpótí alákàrà yẹn ẹ̀yin tí ẹ̀yin fúnra yín lè mú lọ àbẹ tí mú lọ fún àyà àti pọ́písà lẹ́jọ́ mú lọ. irọ́ èmi ló fún gbé jáde fúnra mi. ó kẹ́yìn lẹ ti níná náà jí. mo ti wá ń ní díẹ̀. mo ti ń lóye láti 1996 mo ti ń lóye díẹ̀. mo ní publisher kan ní Òkèṣà Jọlá publishers ló ń pè ó ti dolóògbé báyìí kọ́lọ́n fọ̀rùn kẹ́ mo ló máa ń bá mi gbéwèé jáde ṣùgbọ́n nígbà tó wá di ìrọ̀dún kan erin lákàtàbù yìí mo ti gbé lọ tí mo ti tẹ̀ fúnra mi nígbà yẹn tí wọ́n sì ti gbà wọ́n ti fi sínú list mo wá owó ìgbà yẹn 12,000 ló máa bá mi fi ṣe 1,000 copies mo wá fún lówó mo ti sanwó kó bà lè yá ó yẹ kán bẹ̀rẹ̀ ìwé títà ní September publisher mi ò bá mi ṣèwé títí December tí mo rẹ̀ ti sanwó tí àgbàlagbà sí ni tí wọ́n lọ bá bàbá à ṣe kò ṣèwé o tó dẹ̀ ti gbà àwọn èèyàn ti béèrè ẹnìkan wà ní Ìwó Múkì ni máa ń pè Múkì Bishop á ti Ìwó wá á wá sí Iléṣà pé ìwé ni mo ti kọ́kọ́ ṣèkan tí mo ti ṣèkan tí òun náà ló bá mi ṣe ń gbà yẹn tó ti bá mi gbé jáde
tí mo ti ta kó tó bá tún ṣe àtúnṣe ẹ̀ wá di páfí. Ibẹ̀ ni àwọn ètò ń gbà mí pé èmi náà lè gbìyànjú mo ti wọ́n gbìyànjú díẹ̀díẹ̀. Mo kó àwọn pírítà àwọn ọmọ kẹta àjọ wà nínú ìjọ kan náà mo kó wọn mọ́ra wọ́n bá mi gbé jáde díẹ̀díẹ̀ so mo ṣáà ṣe bẹ̀rẹ̀ nígbà. Ìgbà yẹn ti ń gbé ìwé jáde fún mi. Láti ìgbà yẹn mo ti ń gbé mo ti wá ní Helium Publisher. Mo wá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyàwó mi. Ẹ̀gbọ́n ìyàwó mi ọkùnrin ni. Òun wà ní London, engineer ni. Ó ti kọ́kọ́ ṣiṣẹ́ ní poli Ìbàdàn kó tó di pé ó lọ London. Ó wá wálé mo wá ṣàlàyé fún báyìí òun ló wá fún mi kódà kájọ dá Helium Publishers sílẹ̀. Mo ní kí n lọ mú orúkọ kan èmi ló mú Helium Publishers. Ó gbowó lẹ̀ èmi náà gbé ìwé lẹ̀ ẹnìkan náà tó ṣe ẹnìkẹta ó gbé typewriter lẹ̀ but àwọn wọ̀nyẹn èmi ló ṣe kò ń kárí wọn tí mo ń ṣe àríṣẹ́ gbà dáadáa so iṣẹ́ tá a rí gbà yẹn inú iṣẹ́ yẹn ni mo ti fi san owó tí wọ́n tó ń gbé lẹ̀ mo san tó náà nígbà tí a wá ń ṣe ìwé yẹn ní a máa túká ṣùgbọ́n ẹni tó mú wá òun ló fa ìtúká wa ẹnì kẹta yẹn ṣé iṣẹ́ ìgbà yẹn ayé kọ̀ǹpútà ò tí ì dóde typewriter là ń lò so typewriter ẹ̀ yẹn a máa fi tẹ àwọn ìwé yẹn ká tó gbé lọ sọ́dọ̀ publisher ká tó ṣe ó wá gba ọ̀sán kan òru kan ló wùjọ typewriter ẹ̀ àwa ní kankan tẹ̀wé mọ́ ó ní ẹ̀gbọ́n àbúrò ọkọ àbúrò ọ̀rẹ́ òun ni ọ̀rẹ́ òun wá iléeṣẹ́ fún nígbà tó bá yá ó lóun nìkan ó ní èrò kúkúrú ló fi gba èmi náà wá wo títí ó ní wọn á bá ẹ̀gbọ́n arákùnrin yẹn ẹ̀gbọ́n ìyàwó mi pé kí ó jẹ́ ká jọ ṣe kínní pé èmi ẹlágbájá tó ṣe báyìí èmi ò fẹ́ bá ṣe mọ́ but òun náà wá ń bẹ̀rù bóyá iṣẹ́ yóò ní lọ gerege òun náà wá dá sí wọn pé mi ṣe pàkìtì mọ́lẹ̀ nìyẹn pé màá máa tẹ̀síwájú ó nira ó nira torí owó náà ló jẹ́ kó nira nígbà tí ó sọ̀rọ̀ ṣùgbọ́n mo ṣáà jàrà búrábù mo fi dá ẹ̀kíní yẹn sílẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ẹ ṣé bàbá ẹ kú látàárọ̀ ọlọ́dẹ kẹ tó tọ̀ pẹ́ fún wa ẹ̀mí yóò sì dùn náà láfíà. ẹ̀rì kí mo tẹnu mọ́ Mọ́remí kí ni ó mú ẹ̀mí ìkọ̀wé yẹn jáde ìtàn yẹn jáde Mọ́remí àti pé kí ni àwọn nǹkan tó gbóyún rí lórí ìtàn yẹn. ṣe rí Mọ́remí nígbà tí